Elliot, kí leléyìí? Leila, ó wọ́n kó ti tọ́dún 5 tèmi àti ẹ ti wà. Mo sọ fún àwọn ọ̀rẹ́ wa kí gbogbo wa bá a ṣàjọyọ̀. Ṣé wàá fẹ́ mi, Leila? Ìyá mi ló ní òrùka yìí, ó sì ṣe kókó sí mi gidi gan. Mi ò fẹ́ ẹ, máa fi ẹ́ sílẹ̀. Olólùfẹ́ mi, a ti ṣe tán dé. Jẹ́ ká kúrò ní àdúgbò olóòórùn. Kí ló ń sọ? Dúró ná. Kí ni? O fẹ́ fi mí sílẹ̀ fóun? Ẹ̀hún ní nǹkan tí wò ní. Ó dáa náà. Tó bá fẹ́ mi, fún mi ní òrùka ìyá mi tí mo fún ẹ. Jẹ́ kí n wò ná. Mi ò fún ọ. Leila, fún mi ní òrùka ìyá mi padà. Elliot, kí ló ṣe é? Ṣé àlàáfíà ni? Jọ jẹ́ kí n yá ọkọ ẹ. O lè yá, ṣùgbọ́n mo lò ó lọ. Nígbà pé ó ń tẹ̀lé wa. Mi ní jẹ́ kó gbé òrùka yìí lọ láéláé. Mo mọ̀ nǹkan tí màá ṣe wọ́ ní sùúrù. Yé! Elliot! Ṣé o mọ nǹkan tó ń ṣe ṣá? Ó dẹ̀ gbá ọkọ mi, wàá san owó wà dẹ̀ túnṣe. Túnṣe bí báwo? Ó dìídì ni, mi ò dẹ̀ ní san owó kankan. Má dá lóhùn, ara ló ń ta nítorí mo fi sílẹ̀. Kò tiẹ̀ sí ìtókàn mi. Wò ó, tó bá fẹ́ fi mí sílẹ̀ o lè fi mí sílẹ̀, ṣùgbọ́n fún mi ní òrùka ìyá mi tí mo fún ọ padà. Ní kí ni? Ohun tó lè ṣe nìyẹn lẹ́yìn ìgbà tí mo wà pẹ̀lú ẹ fún ọdún 5 tọ́ntọ́n. Ẹ̀bùn ni. Kò ń ṣe ẹ̀bùn wọn. Ó yá káwọ́ ẹ sókè ọ̀daràn, ọlọ́pàá wà níbí. Ó tiẹ̀ mọ tó ṣẹlẹ̀. Gbẹ́nu ẹ dákẹ́, tó bá dẹ́wọ̀n wá máa rojọ́. Ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa lọ. Lọ́kẹ̀. Ọlọ́pàá, ọmọkùnrin yìí ti fẹ́ máa lọlé o. Lọlé bíi báwo? Ọ̀rẹ́ ẹ̀ tó wà níbí ti sanwó ìdásílẹ̀ kẹ̀. Mi tiẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ń bí ìgbọ̀n. Ọ̀rẹ́, kí ló ṣe sọ́kọ mi gangan náà? Wọ́n má dá ọmọbìnrin àtọkọ ẹ̀ lóhùn, ṣe ni wọ́n fi ọkọ wọn dìídì fi gbá ọkọ ni. Ṣé o mọ iye tí mo san ṣá? Ṣé o mọ̀? Ẹjọ́ ẹ̀dẹ̀ ni. Kò ń ṣẹjọ́ mi, ó dìídì ṣe ni. Kò tiẹ̀ sẹ́ni tó fẹ́ gbà mí gbọ́. Ẹ̀ṣọ́ wá gbòrùka ìyá ẹ̀ padà. Mi tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọ fún bàbá mi báyìí. Ó sọ òrùka ìyá ẹ̀ nù. Ṣé òun ṣeré ni? Mo mọ̀, bàbá mi, má bínú. Kí má bínú kí ni, kò tí ì pẹ́ tí ìyá ẹ̀ kú. Òrùka yẹn ó ti wà nínú ìdílé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Nítorí ẹ̀mí ṣe fẹ́ fún ẹ lálàkọ́kọ́. Ó wá lọ fi fún arábìnrin tó mọ bó ṣe ń ṣòro yẹn. Bàbá mi, má bínú, àṣìṣe ni. Kí lẹ fẹ́ kí n ṣe báyìí? Àṣìṣe ni. Ohun tó bá wùn ẹ́ ni kò ṣe. Tèmi ni pé mú òrùka yẹn padà sínú ilé yìí. Mi ò dẹ̀ fẹ́ gbọ́ ẹjọ́ lẹ́yìn eléyìí tèmi àti ẹ̀rọ mọ̀. Tó bá ṣe máa ṣe ni kò mọ̀. Tèmi ni wípé má jẹ́ kí ọwọ́ ọlọ́pàá tún tẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan sí. Ó dáa, mo ti gbọ́ bàbá mi. Má rí mọ̀ dájú wípé mo mú òrùka yẹn padà sílé. Màá wá Leila lọ síbi iṣẹ́. Mo mọ̀ pé tí bá lè ṣàlàyé bí òrùka yìí ṣe jẹ́ sí mi, á fún mi. A ṣàfẹ́ra fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Á sì fẹ́ràn mi bó tilẹ̀ jẹ́ díẹ̀. Mo kórìíra yín ọ̀gá. Èmi ò padà wá sílé iṣẹ́ yìí mọ́ o. Mi ò ṣiṣẹ́ mọ́. O ò lè bá mi sọ̀rọ̀ bẹ́yìn. O ò tiẹ̀ nílò láti sọ pé òṣìṣẹ́ mọ́ torí èmi fúnra mi mo ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Kí ló ń ṣe? Ṣé kò ó rí nǹkan tí mò ń ṣe ni? Èmi ò ṣiṣẹ́ mọ́. Ẹni tí mò ń fẹ́ nísìnyí ó ní owó wo. Àǹfààní fún ọ ní pò ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí. Kò sí ìtókàn mi. Ọkọ tí mò ń fẹ́ nísìnyí ó ní owó lọ́wọ́. Mi ò dẹ̀ ṣiṣẹ́ mọ́. Ó dáa, mo ti gbọ́. Jọ̀ọ́, ṣo lè fún mi ní àkókò díẹ̀ kémi àti ẹ fi sọ̀rọ̀? Ọ̀gá, ó yá ẹ máa lọ. Mo fẹ́ báyàn sọ̀rọ̀. Ìyàlẹ́nu ńlá ni. Kó o tiẹ̀ tó sọ ohunkóhun mi ò fẹ́ mọ́. Mi ò ní gbà ẹ́ padà láéláé. Leila, ohun kan tí mo kàn fẹ́ ni òrùka ìmú. Mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé o ò lè rí gbà. Ní kí ni? Òrùka ìyá mi lòrùka yìí. Kò sí ìtókàn mi, tèmi ni nísìn. Ó jábọ̀. Ó dẹ̀ ní sùúrù. Ṣé bẹ́ẹ̀ náà lo tiẹ̀ fẹ́ràn mi rárá ni? Mo mọ̀ pé ìyá ẹ ló ní, ṣùgbọ́n ìdáhùn mi sì ní rárá. Arábìnrin Leila, ṣé kò sí wàhálà? Jọ wàhálà wà. Wá gbé ọmọkùnrin kúrò wájú mi ní kíákíá. Mò ń bọ̀. Gbé mi sílẹ̀ o! Gbé mi sílẹ̀ o! Ilé tó bá ṣe lè fún mi. Ọ̀rẹ́, ó dà pé o máa fi òrùka yìí sílẹ̀ ni o. Mi lè fi sílẹ̀. Mi ò lè fi sílẹ̀. Mo nílò láti gbà padà. Ó ṣe kókó sí mi àti bàbá mi. Báwo ló ṣe wá fẹ́ ṣe é? Ohun tó bá gbà ni màá ṣe. Bó jẹ́ kí n yọ́ wọnú ilé ọmọkùnrin yìí, màá gbà á. Ṣé ò ń ṣeré ni? Mi ò ṣeré. Ṣé fẹ́ kọ́lọ́pàá tún mú ẹ lẹ́ẹ̀kan sí ni?
èmi ò lówó tí màá fi gbà ẹ́ lẹ̀ o. O ò nílò láti gbà mí lẹ̀ nítorí ní àkókò yìí má ṣe dáadáa. Kí nìkan tó tiẹ̀ sọkùn? Ràn mí lọ́wọ́ ọ̀rẹ́ mi. Èmi ò ṣe o. Ràn mí lọ́wọ́. Mo mọ̀ pé o lè ràn mí lọ́wọ́. Mi lè ṣe nìkan jọ̀ọ́. Mo nílò ẹni tó máa bá mi wò. Ó dáa, màá ràn ẹ́ lọ́wọ́. O ṣé ọ̀rẹ́ mi. Tó bá dọ̀la alẹ́ ọ̀la. Olólùfẹ́ mi, kí ló sọ pé o fẹ́ fi yà mí lẹ́nu náà? Ní sùúrù, mo fẹ́ gbé arábìnrin mi jáde. Gbé mi jáde kẹ̀ lọ sí ibo gangan. Èmi ò fẹ́ràn ká máa pọ́n òkúta ọkàn ẹ balẹ̀. Ibi tó wọ́n gan ni mò ń gbé ẹ lọ. Mo fẹ́ràn tó bá jẹ́ yẹn. Elliot kò lè gbé mi lọ sí ibẹ̀ yẹn láéláé. Ọkàn ẹ balẹ̀. Ọmọọba ni mo ṣe nílò láti tọ́jú ẹ. Màá dẹ̀ tọ́jú ẹ títí ayérayé. Jẹ́ ká wá bá ṣe máa yọ wọlé. Jẹ́ ká wọ́ ẹ̀rìn òkè. Jẹ́ ká ṣe kíákíá o. Ibi ìlú máa fẹ́ wà. Ibi ìlú máa fẹ́ tọ́jú ẹ̀ sí. Kò sí níbẹ̀ o. Kò tún sí níbẹ̀. Wo nǹkan tí mo rí. Gbájú ẹ̀ lọmọkùnrin yìí. Wo ìwé tó fi hàn àwọn ọlọ́pàá. Jẹ́ ká yà. Jẹ́ ká tètè máa lọ ilẹ̀ ṣú o. Ọmọkùnrin yìí ó ṣe ń gba ilẹ̀ onílẹ̀ ló ń gbalé onílé tó sì ń fi ṣé bọ́kùnrin ṣe ń rówó lélẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bí ẹ jọ̀ọ́ mò ń wá Elliot. Èmi lélẹ́yìí Julian. Ó dáa náà, ṣọ́ọ̀dẹ̀ ni ẹni àbó tiẹ̀ ní làákàyè rárá. Kí ló ṣẹlẹ̀ gangan? O rò pé mi mọ̀? Ó wá sí ilé mi lánàá lálẹ́ àná ó sì ń káàkiri gbogbo inú ilé mi ó wá nǹkan tí ò sọnù kiri. Kí ló ń sọ gangan? Kò ń ṣe mi. Òpònú, mo rí bó ṣe ń ya àwòrán ẹ̀rọ àgbéká mi. Ẹ̀rọ alágbèéká mi ló ń bàjẹ́ yẹn. Tí bàbá jẹ́ nǹkan gbà tí wọ́n wọnú ilé mi ṣé mo fọlọ́pàá gbé ẹni. Kò tiẹ̀ kàn mí nǹkan tó bá wù ọ́ kó ṣe. Kí ló ṣẹlẹ̀ ń bí gangan? Ta lélẹ̀ tó ń dà mí láàmú gan? Ta ni ẹ́? Èmi ni mo ní iléeṣẹ́ yìí. Ìwọ ló ní iléeṣẹ́ yìí. Ó dáa náà, mo fẹ́ kó gba iṣẹ́ lọ́wọ́ ọmọkùnrin. Rárá o, gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́. Òun ni ẹni tó ń ṣiṣẹ́ jù ní gbogbo bíbá yìí. Ok, o fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ó dáa náà, màá ra iléeṣẹ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ owó. Owó ipò o. Ó dáa, ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ní iléeṣẹ́ báyìí. Ó yá, gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Elliot jọ máa lọ. Ilé tó ń ṣe yóò dáa. Ilé tó tètè dé ọmọ mi ṣé kò sí? Bàbá mi wọ́n gbaṣẹ́ lọ́wọ́ mi. Gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́. Mo rò pé wọ́n tiẹ̀ fẹ́ gbé ẹ sókè níbi iṣẹ́ ni. Ìyẹn dẹ̀ ti lọ báyìí o. Àfẹ́sọ́nà tuntun tí Leila ń fẹ́ òun ló ní iléeṣẹ́ wa báyìí. Ó dẹ̀ ti lé mi jáde. Kí ló tó fi rẹ sírù pò báyìí ní alákọ̀ọ́kọ́ náà? Ó ṣẹjọ́ mi. Ìgbà tó lọ fẹ́ ọmọbìnrin yẹn ṣé mo ti ń sọ? Mo sọ fún ẹ pé ọmọbìnrin yẹn kò dáa fún ẹ ṣùgbọ́n o gbọ́. Mo mọ̀ bàbá mi ṣùgbọ́n o má bínú, inú ló bí mi. Ṣùgbọ́n ti sú mi kí n máa rí bí ọmọkùnrin ṣe ń ṣe ọmọ mi. Bàbá mi máa jáde nínú wàhálà tí mo kóra mi. Tí ó dáa náà, ó ti tó wá iṣẹ́ mi. Ṣé ti gbọ́? Máa wáṣẹ́ mi kọ́lọ́mù má jẹ́ kọ́mọkùnrin ìtúbìrà náà ni. Ó dáa, ṣó ti gba òrùka náà padà? Mo tún ti béèrè lọ́wọ́ ẹ̀ ò ní rárá. Ó tí tó gbà padà náà. Òrùka yìí jẹ́ kókó sí ìdílé yìí. Tó bá jẹ́ rírà ni fi gbogbo owó ẹ̀ rà pátápátá kò kàn mí. Tèmi ni pé gba òrùka yẹn padà wá sínú ilé yìí. Òrùka yẹn ò tiẹ̀ yọ ọmọbìnrin yẹn rárá. Bàbá mi má gbà padà. Kó yá gbà padà ni ò ní kíákíá. Mo ṣe ìlérí. Wo ọmọkùnrin yìí, mo ní mi ò gbà ẹ́ síṣẹ́ kó kúrò nínú iléeṣẹ́ yìí. Kí ló dé? Ṣùgbọ́n mo rí àmì ìtapẹ́ ń wá ènìyàn. Mo ní mi ì gbà ẹ́. Ṣó mẹ́ni tó ní iléeṣẹ́ yìí? Julian Banks ló ní. Ìwọ náà ti rí. Mo dẹ̀ mọ̀ ẹ́. Ó ní kí n má gbà ẹ́ sí ibi iṣẹ́ yìí rárá ni. Jọ jáde nínú iléeṣẹ́ ìjọ. Ilé ìle ju mo ṣe lérò lọ o. Ó dá mi lójú pé òun wá iṣẹ́ ni o. Jọ kó ń ṣe ìsinmi Leila. Tẹ́lẹ̀ tiẹ̀, ìwọ nílò láti ṣiṣẹ́ nígbà tí ọkọ tèmi ò nílò láti ṣiṣẹ́ rárá. Kí nìyẹn túmọ̀ sí? Ẹni tó gbówó kan fún lówó ni bẹ́ẹ̀ lówó ẹ̀ ń pọ̀ sí. Oníṣòwò gidi ni. Ìyẹn ò tiẹ̀ ní ìtumọ̀ kankan. Kò nílò láti ní ìtumọ̀ sí ọ. Mo rí pé ó wọnú ilé wa lálẹ́ ọjọ́ náà. Òun wá òrùka.
òrùka kò dá ṣùgbọ́n fún mi. Ibi tí mo tọ́jú ẹ̀ sí ò lè rí láéláé. Kí ló tiẹ̀ fẹ́ fi ṣe gangan? Fún mi padà. Kò sí ìtókùn nǹkan tí n bá fẹ́ fi ṣe. Mo nílò láti lọ ṣe ohun tó ṣe kókó jàre. Léèlà, fún mi ló kúrò òrùka yìí padà. Kí ló ń ṣẹlẹ̀ bí gangan? Mo nílò láti wádìí nǹkan tó ń ṣe. Mo rí i pé o ní ìwé ìgbàṣẹ yẹn náà dáa, ṣùgbọ́n o ò tí ì ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tó ń ṣe ẹ̀ṣọ́ tẹ́lẹ̀. Kí ló tó fẹ́ ṣiṣẹ́ níbẹ̀ báyìí? Ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ń ṣiṣẹ́ ní ibì kan tẹ́lẹ̀, ṣùgbọ́n mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ fowó ṣe. Mo ní kí n kúkú wá sí ilé iṣẹ́ yìí. Iṣẹ́ yóò rọrùn o. Àwọn olówó ló máa ń wá rajà ń bíbá ẹ̀. Ó dẹ̀ nílò láti lo ọpọlọ. Màá lo ọpọlọ mi. Ìyẹn ti di dandan. Ó dáa náà, sórí. Mo ti ń wá iṣẹ́ tó ti pẹ́, mo ti káàkiri, kò sẹ́ni tó fẹ́ gbà mí. Mo dẹ̀ mọ̀ pé tó bá lè fún mi láyè bí báyìí, màá ṣe ju bó ṣe lérò lọ. Màá ràn ẹ́ lọ́wọ́ gidi gan ni. Ó dà bẹ́ẹ̀. Màá gbà ẹ́ síṣẹ́. Ó ṣe gan ni mi ní dójú tì ẹ́ o. Ṣe ìlérí o. Ó dáa, òwúrọ̀ ọ̀la. Òun lélẹ̀ Chloe, mo ti ṣetán. Ó tiẹ̀ lè gbà pé ó ti bàjẹ́ rí tẹ́lẹ̀. Ó ṣe takuntakun. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Kí là ń ṣe bí gangan náà? Ṣe bí wọ́n ló sọ pé o fẹ́ ẹ̀ṣọ́ tuntun? Mo ní kí n wá ra ẹ̀gbà ọrùn tuntun fún ọ. Irọ́ ò kàn ṣe rú bíbà yìí o. Àwọn eléyìí ò ní olówó gidi tí mo fẹ́. Ṣé kò ń ṣe ọmọkùnrin ìlélẹ̀? Báwo láyé ṣe ń ṣe ẹ́ náà, Elliot? Nǹkan tó tiẹ̀ lè rà ló ń ṣiṣẹ́ fún. Ó jẹ́ ṣọ́ra Chloe, ọmọkùnrin lè jí nǹkan bí o. Ọkọ mi, jẹ́ ká máa lọ síbòmí ìjọ kí lọ rẹ̀ gbá ọrùn tuntun. Eléyìí tó ṣojú lówó. Kí ló ṣe é? Ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ nìyẹn, àtọkọ àfẹ́sọ́nà ẹ̀ tuntun. Pẹ̀lẹ́. Ó ṣe gan ni o. Ọmọkùnrin gidi ni ẹ́. Ó dẹ̀ nílò èèyàn gidi bíi tiẹ̀. Mo rò bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì? Ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀. Ó lè sọ fún mi, kò sí nǹkan tá à ń ṣe. Mo fẹ́ fi owó sí òkòwò yìí gan ni o. Ó dáa náà, a tún máa sọ̀rọ̀ tó bá ṣe díẹ̀. Bàbá mi, ta nìyẹn tá lẹ̀ ń bá sọ̀rọ̀? Ọkùnrin kan ni o, tó pè mí nípa òkòwò kan pé ó máa mówó wá gan ni, tí n bá lè fowó sí. Ṣùgbọ́n ó ní owó tí n bá fi sí pé màá gba ìlọ́po 3 ẹ̀. Bàbá mi, owó ìfẹ̀yìntì yín. Ó dàbí ẹni wípé iṣẹ́ tó máa yọ owó gidi gan ni. Bàbá mi, ṣé mọ̀ pé àwọn gbájúẹ̀ yìí wọ́n ti pọ̀ gan ta nísìn. Mi dẹ̀ wá rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Kí lorúkọ ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ gangan? Ó porúkọ ẹ̀ ní kíní kan tí mi ti rántí. Báwo lorúkọ yìí ṣe dún báyìí? Ọmọ mi, kí ló ṣe é gan? Bàbá mi, ẹ ní sùúrù, mo mọ ohun tí mò ń sọ. Ó dáa, mo ti gbọ́. Gbogbo nǹkan máa dáa, fílẹ̀, ṣó ti gbọ́? Mi lè jẹ́ kí ọmọkùnrin kó gbá bàbá mi o. Mo mọ̀ pé ohun tí mò ń ṣe yìí ò dáa, ṣùgbọ́n mi ò lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ́. Mo nílò láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ọkùnrin yìí olè ni, ọ̀daràn sí ní pẹ̀lú. Ìwé ìfowópamọ́ bàbá mi kọ́ lélẹ̀. Ọmọkùnrin ló ń jẹ́ bẹ́ẹ̀, irọ́ ni. Jẹ́ kí n wọ́ òrùka ìyá mi. Ìfẹ́ mi, tún padà lọ sílé ìjẹun yẹn mọ́ o. Mi tiẹ̀ fẹ́ràn ẹ̀ rárá. Ṣé o mọ iye tá a ná níbẹ̀ ní ìsinyìí? Ọ̀pọ̀lọpọ̀ owó mà ni. Àbá ti lọ sí ibòmíì. Ìwọ náà fọkàn ẹ balẹ̀, má gbé ẹ lọ sí ibòmíì, ṣó ti gbọ́? Ó dáa náà, mo ti gbọ́ o. Ó kù díẹ̀ kí n rórùka yìí, bóyá màá dé padà wá dẹ̀ nìyẹn. Eléyà ti ẹ̀gbà bàbá mi lẹ́nu. Ẹ̀gbọ́n mi, Elliot lóhun kan tó fẹ́ fi hàn yín, òun leléyìí ọlọ́pàá. Eléyà lè ràn yín lọ́wọ́ fún ìwádìí tẹ́ ẹ̀ ń ṣe. Mo mọ̀ pé o nílò láti dá ọmọkùnrin dúró, ṣùgbọ́n ohun tó mú wá yìí kò tó. Òun ẹ̀rí leléyìí. Ó fẹ́ gbá bàbá mi ni, ọ̀pọ̀lọpọ̀ owó dẹ̀ ni. Ṣòrí eléyìí tó mú wá dá, ṣùgbọ́n kò tó fún ẹ̀rí. Kí la fẹ́ ṣe báyìí láti dá dúró? Ẹ̀rí eléyìí ò tó, ṣó ti gbọ́? A nílò ohun tá a lè fi mú gidi gan ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọmọkùnrin ti ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí tá a ní.
báwo la ṣe fẹ́ mọ̀ pé ògidì ni ohun tí ẹ mú wá yìí? Ògidì ni, èmi ò lè gbà yín gbọ́ o. Ṣé o wá rí òrùka ìyá ẹ rárá? Báwo la ṣe wá fẹ́ wà? Níbi kan ló máa tọ́jú òrùka yẹn sí, má dẹ̀ wá jáde. Bàbá mi, mo gbọ́ tẹ̀ ń sun ẹkún. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Gbogbo owó mi pátápátá ló ti lọ. Mi tí gbọ́ látọ̀dọ̀ ọmọkùnrin, àwọn tó kù ló dẹ̀ pè mí. Ó dẹ̀ ti jí ìwé ìgbawó mi, kí ni mo fẹ́ ṣe? Mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín o. Mo lọ sílé Julian. Ó tún padà lọ síbẹ̀. Ṣé o lọ rí ọmọbìnrin yẹn ni? Rárá o, kò ṣe yẹn. Kí ló wá lọ ṣe ń bẹ̀? Mo ní ìgbàgbọ́ wípé ọmọkùnrin lóhùn kan láti ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo rí ìwé ìgbawó yín àti àwọn nǹkan tó ṣe kókó kan nípa yín níbẹ̀. Ṣé lóòótọ́? Ó tún fọ́ ilé ọmọkùnrin wọlé. Kí ló lè tó ń ṣe lè fún mi? Kí ló dé? Bàbá mi, kò sí bí mo ṣe lè wọlé tí n bá yọ wọlé náà. Ìtòṣe náà ti tó. Ó ti tó gẹ́ fòpin sí. Ṣó ti gbọ́? Mi ò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́. Ohun kan tí mo kàn fẹ́ ni gba òrùka ìyá ẹ̀ padà. Ó dẹ̀ tán. Ṣó gbọ́? Ìyá ẹ̀ ti fi wálẹ̀, òun ti ṣe tiẹ̀. Ó ti tó gẹ́. Mi ò fẹ́ wàhálà mọ́. Mo mọ̀ kán máa gbalé ṣùgbọ́n kò sí wàhálà. Ọ̀gbẹ́ni, kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ó kọ òun rìn káàkiri látẹ̀kọ́. Ó jẹ́ kí iṣẹ́ wà lára ìyẹn gan. Má bínú, sórí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo sọ nípa Léílà fún ẹ ṣùgbọ́n mi ì sọ gbogbo ẹ̀ fún ẹ. Mo kọnu fífẹ́ sí i pẹ̀lú òrùka ìyá mi ṣùgbọ́n kàkà kó sọ pé òun máa fẹ́ mi àbóhun ò fẹ́ mi, ó gba òrùka náà kò sì dá padà fún mi. Mo ti gbìyànjú gbogbo ohun tí mo lè ṣe láti gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò fún mi. Òrùka ẹ̀ dẹ̀ ṣe kókó sí èmi àti bàbá mi gidi gan ni. Báwo ló ṣe rí? Ó ṣàtìẹ̀rí bákan báyìí. Báwo? Ṣóun lélẹ̀? Òun ni. Ọ̀pọ̀lọpọ̀ owó ni òrùka yìí o. Nísìnyí ni mo ṣẹ̀ mọ ohun tí ó ṣe fẹ́ dá padà fún mi. Mo mọ̀ pé wọ́n wà níbì kan bíbà. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀, Léílà. Kí tún ni? Ó dà, gba ilé kó gbé lọ sọ́kọ̀, jẹ́ kí n bá sọ̀rọ̀. Sórí, ó ń dà mí láàmú gidi gan ni o. Mo mọ̀ pé o mọ iye tí o máa ta òrùka yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ tó ṣe fẹ́ dá padà tó fi jí nìyẹn. Mo mọ̀. Èmi dá nǹkan iyebíye mọ̀. Ṣé lóòótọ́? Ó dáa náà. Gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mo fẹ́ òrùka ìyá mi padà. Jọ̀ọ́, kò ń ṣe nípa owó yẹn ṣùgbọ́n tó bá tiẹ̀ fẹ́ràn mi díẹ̀ tẹ́lẹ̀ fún mi padà. Kò sí bí mo ṣe máa fún ẹ padà o. Láíláí mi ò lè fún ẹ padà. Ìwọ́n fẹ́ máa tà fún àwọn olówó. Ṣó tiẹ̀ fẹ́ràn mi rárá rí ṣá? Ìwọ́n tó lówó lọ́wọ́. Búrò wájú mi jọ fẹ́ràn ẹ̀kọ́. Ó ṣé ọ̀rẹ́ mi tó wá. Sórí, mo ti bọ́ ẹ̀gbọ́n mi sọ̀rọ̀. Ó ní wọn ò tí ì rí ẹ̀rí kankan láti mú ọmọkùnrin. Kò lè rí bẹ́ẹ̀, má bínú. Àkókò dẹ̀ ń lọ. Wọ́n ní wọ́n máa ta òrùka yìí ní ìparí ọ̀sẹ̀ yìí. Tákẹ́, torí ẹ̀ mo ṣe ní kó wá bí kó lè ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. Fẹ́ lọ jí ẹ̀rọ àgbéká ọmọkùnrin. Ọ̀nà kan ṣó tá lè fi rí gbé náà nìyẹn. Ní kí ni? Mo fẹ́ràn ẹ bí àbúrò mi ṣùgbọ́n àwọn nǹkan tó ń fẹ́ kí n máa ṣe mi lè ṣe. Tẹ́gbọ́n mi bá rí mi mú kọ́, kí ló fẹ́ kí n sọ? Ìwọ tó bá fóun mi máa ṣe fún un, ṣó ti gbọ́? Ṣùgbọ́n pé ká fọ́ inú ilé onílé yẹn mi ò lè ṣe mọ́. Ó dẹ̀ ràn mí lọ́wọ́. Mo gbọ́ ohun tí wàá tọ̀rẹ́ ń sọ. Òun tẹ̀ ti sú mi báyìí, mi tẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Màá ràn ọ́ lọ́wọ́. Mo dẹ̀ mọ ohun tí màá ṣe gangan láti ràn ọ́ lọ́wọ́, ṣó ti gbọ́? Kí lo ní lọ́kàn? Ìwọ ṣàfihàn lẹ̀ fún mi. Ṣèbí o kàn fẹ́ gbẹ̀rọ alágbèéká ẹ̀ ni, o dẹ̀ fẹ́ dá ọmọkùnrin yẹn dúró. Má gbàgbé ohun tí a sọ, ṣó ti gbọ́? Bá ṣe sọ yẹn gẹ́lẹ́ náà la ṣe máa ṣe. Ó yá yára. Ta ló tiẹ̀ ń tẹ aago ẹnu ìrìn ayé ta wà yìí? Ta lè lé ìgbọ̀n? Ẹ kálẹ́ ń bí o. Èmi ni mo ní iléeṣẹ́ ẹ̀ṣọ́ tí ìyàwó yín ti máa ra nǹkan yẹn. Kí ló wá fẹ́? Mo ní kí n sọ fún yín wípé ẹ̀ṣọ́ tí ìyàwó yín béèrè fún yẹn àti ní. Ṣé torí ẹ̀ ló ṣe wá sí ilé mi ní àṣálẹ́ láti sọ fún mi?
ṣó ò ní ẹ̀rọ alágbèéká ni. ẹ má bínú mi ìró débẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ wípé ohun tó béèrè fún ti dé. ọ̀gbẹ́ni kúrò lé mi jọ. ẹ ṣé gan ni. kò ṣe gan ni o Chloe. kò sí wàhálà. gbogbo ohun tí mo lè fi wọ ẹ̀rọ alágbèéká yìí ní pátápátá ni mo ti gbìyànjú. Kí ló wá lè lò báyìí? ọ̀rẹ́ mo rò pé ó náà ràn mí lọ́wọ́ mọ́ ni. èmi náà tún dárò ní pé jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ ohun tó bá lè ṣe láti dá ọmọkùnrin yìí dúró má bínú ohun tí mo sọ tẹ́lẹ̀. ó dáa ó ṣètò padà wá o. mo wá jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́. ó dà pé mo mọ ohun tá a lè ṣe láti wọ bí. jẹ́ ká yẹ gbogbo ohun tó wà bí wò pátápátá. ọmọkùnrin yìí ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀. wá wo gbogbo àwọn tó ti gbá. owó olówó tó ti gbà. eléyìí dáa. eléyìí tó fún ẹ̀rí tí ọlọ́pàá wá. ọmọ mi yá jẹ́ màlẹ́. ó dáná bàbá mi ìwọ máa gbélé lọ bá ẹ̀gbọ́n ìṣó ti bọ́. níbo ló wá ń lọ báyìí? ok mo ti rántí ó dáná pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. gbé lọ bá ẹ̀gbọ́n ẹ̀ ká mọ ohun tó máa sọ nípa ẹ̀ ó dáa mo ti gbọ́. ìfẹ́ mi òdòdó tó fẹ́ràn òun leléyìí kú ọjọ́ ìbí fọkàn balẹ̀ má gba òrùka yẹn padà. bàbá mi ṣe bí mo ti ṣèlérí pé màá gba òrùka yẹn padà. ẹni tòótọ́ ló ṣe ìlérí ṣùgbọ́n mo ṣe wò yìí ṣe ló dàbí wípé a lè rí gbà mọ́ mi ìdẹ̀fẹ́ kíyàwó mi rí mi bí mo ṣe wà yìí. kí nìyẹn túmọ̀ sí bàbá mi? gbogbo nǹkan ló dojú owó ti lọ jẹ́ kí n máa lọ o. ìyá mi ẹ má bínú nípa òrùka ẹ̀ mo mọ̀ pé tẹ́ bá wà láyé ẹ̀ ní fẹ́ kí n fún ní òrùka yẹn láéláé ṣùgbọ́n àṣìṣe ńlá ni mo ṣe láti fún ní òrùka màá sì tún gbogbo ohun tí mo ṣe padà. ẹ̀lú ọ̀rẹ́ mi má bọ̀ ọlọ́pàá ti mú. mo ń bọ̀ nísìnyí. mi ò lè dúró láti wojú olè ara ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ ń bí? ọlọ́pàá ẹni tá a ní kẹ́ mú kọ́ leléyìí. rárá o wò ó dàbíi pé àìgbọ́ra ẹni yé ni o. ẹni tó ń bá mi dáná yìí òun ló ń lo ẹ̀rọ alágbèéká mi láti fi ṣiṣẹ́ ibi. irọ́ ni. tó fi àkókò mi ṣòfò ìwọ ọmọkùnrin ṣé bí mo ti sọ fún yín pé kẹ́ fọ̀rọ̀ yìí sílẹ̀. kí nìyẹn túmọ̀ sí ṣé mo wá ń jí owó àwọn ènìyàn ni. mi ò fẹ́ lọ sẹ́wọ̀n mo ti dàgbà ní kí lọ sẹ́wọ̀n lọ. gbẹ́nu ẹ̀ sàn wo lè ọ̀daràn yìí jẹ́ ká máa lọ. ọlọ́pàá àṣìṣe ńlá lẹ ṣe yìí o. wo ọmọ èmi náà rò pé òun ní lálákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àṣìṣe ńlá ni ó dàbọ̀ o. ó rò pé ó ti rí mi mú ẹ wo ojú ẹ̀. báwo ló ṣe ṣe? èmi mo mọ abára mi ni. ó rọrùn fún mi láti sọ wípé èmi kọ́ ni mo ṣe pé ẹni tó ń bá mi dáná ló ṣe. kò dẹ̀ sóhun tó lè ṣe táwọn ọlọ́pàá máa fi mọ̀ pé èmi ni ìwọ ọ̀dẹ yìí. ó jẹ́ yára kúrò níbí kí n tó dá sẹ̀ríà fún mi. báwo ni wọ́n ṣe fi ọmọkùnrin sílẹ̀ tó fi rí mú náà? èmi gan-an ó tojú sú mi o ó parọ́ ni ó yí gbogbo ẹlòmíì lórí ni wo mo nílò láti kọ́ ọmọbìnrin lẹ́kọ̀ọ́ kí n sì gba òrùka ìyá mi lọ́wọ́ ẹ̀. kí la wá fẹ́ ṣe báyìí? wò ó kó o tó sọ ohunkóhun mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni ohunkóhun tó bá fẹ́ kí n ṣe. ìwọ ní ọgbọ́n ó dẹ̀ mọ bó ṣe máa ń sọ gbogbo nǹkan tó bá fẹ́ ká ṣe. ṣùgbọ́n mi ò fẹ́ kó o fi orí sí kinní ìmọ̀. ó tiẹ̀ ti pẹ́ jù ṣó fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ àbó ò fẹ́ gbọ́? ó yá jẹ́ kí n gbọ́. sórí ìwọ àti Julia ẹ máa ro ẹjọ́ kan tí ò ní ìtumọ̀ tí ó ti gbọ́. èmi á sì yàwòrán ẹ̀ gbogbo ohun tó bá sọ pátá la máa gbà sórí ẹ̀rọ alágbèéká ṣó ti gbọ́. ó dáa mo ti gbọ́. gbogbo ohun tó bá máa bá sọ pátá ni màá jẹ́ kó gbọ́. ó dà pé mo fẹ́ràn eléyìí tó sọ yìí ó dà náà jẹ́ ká lọ wábi tó wà. níbo ló fẹ́ wà ju kó máa náwó lọ ìyẹn wọ ṣàfihàn lẹ̀ fún mi. Leila. mo gba àtẹ̀jíṣẹ́ wípé ẹgbàárùn tí mo fẹ́ pò ti dé mo dẹ̀ nílò ẹ̀ fún ta fẹ́ ṣe lálẹ́ òní. jọ̀ọ́ ń gbogbo gan ló tọ́jú òrùka ìyá mi sí gbogbo ìgbìyànjú mi láti wà. mo tọ́jú ẹ̀gbọ́n ni bó o dẹ̀ lè rí láéláé. ṣé lóòótọ́?
nǹkan tá a máa tà lálẹ́ yìí fún àwọn olówó. Mo gbá kámú. Nígbẹ̀yìngbẹ́yìn èmi náà ni mo jáwé olúborí. Mo kàn fẹ́ mọ̀ nǹkan kan ni, ta ló fún ẹ ní gbogbo ọgbọ́n tó ń lò yìí? Olólùfẹ́ mi ni òun ló fún mi ní àwọn ọgbọ́n yìí. Òun ló sọ fún mi pé kí n ní sùúrù wípé tó bá kọni ìfẹ́ sí mi tán ni kí n gba òrùka ẹ̀ lọ́wọ́ ẹ kí n sì sá lọ. Ṣé lóòótọ́ ni? Ìwọ tó mọ̀ nǹkan kan ọ̀dẹ̀ yìí. Má gba òrùka mi padà, ìwọ ṣáà ní sùúrù wàá mọ̀. Jọ̀wọ́ fún mi ní nǹkan tí mo fẹ́ kí n tètè máa lọ ní kíákíá. Ṣé gbogbo ẹ̀ ló gbà sórí ẹ̀rọ alágbèéká? Gbogbo ẹ̀ pátá ni. Ó yá jẹ́ ká gbé lọ fọ́lọ́pàá ní kíákíá. Ní báyìí ohun tí a fẹ́ tà ní ìsìn ní òrùka ìgbéyàwó kan eléyìí tí a ti ń lò láti bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ó sì ṣojúlówó gan ni. Ìyẹn túmọ̀ sí wípé ó lówó ńlá gidi gan ni. A máa bẹ̀rẹ̀ báyìí, ta ló kọ́kọ́ fẹ́ rà o? Èmi máa rà á ní owó púpọ̀, 1000 lọ́nà 1000. Nítòótọ́ pánú ẹ mọ́ Elliot, ṣòro pa ń ṣeré níbí ni. Àtọ̀dọ́kọ ẹ náà ni mo ti kọ́ ìwà jìbìtì yìí, kí ló tiẹ̀ sọ gangan? Julius Bank, ọwọ́ ọlọ́pàá tẹ̀ ọ́ lónìí fún gbogbo iṣẹ́ ibi pátápátá tó o ti ń ṣe láti ọjọ́ tó ti pẹ́. Kí ni iṣẹ́ bíbí báwo? Wo ẹ̀rí rèé. Ṣé o ti rí? Leila. Má bínú, mi mọ̀. Bá ń gbórùka ìyá mi jọ dúró láti sọ fún bàbá mi pé mo gbà padà. Mo ṣàfẹ́rí ọkùnrin kan nílé ẹ̀kọ́ wa. Ó sì fi mí ṣẹlẹ́yà ní ṣojú gbogbo ènìyàn. Nígbà náà ni àwọn obìnrin arẹwà ilé ẹ̀kọ́ wa ní kí n wá sí ọ̀dọ̀ wọn. Wọ́n sì kọ́ mi bí a ti ń múra. Jẹ́ ká máa wò bóyá ó kábàámọ̀ ohun tí ó ṣe. Ṣùgbọ́n ohun tó ṣe á yà ọ́ lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Máa bá mi ká lọ nínú ìtàn yìí. Ní òwúrọ̀ ó dàbí pé máa nílò láti kún ojú mi dáadáa kí n lè rẹwà sí i. Jẹ́ kí n máa lọ àkókò títún. Mo ti gbàgbé báàgì mi. Ó dàbọ̀. Má bínú. Bó ló ń lọ àbúrò mi? Mo ń kánjú ni. Kí ló ṣe é kílé tí okùn kìíní sí gbogbo ojú báyìí? Mo rí i lórí ẹ̀rọ ayélujára ni. Mo fẹ́ sọ fún ọkùnrin tí mo fẹ́ràn nílé ẹ̀kọ́ wa lónìí pé mo fẹ́ràn. Pẹ̀lú bó ṣe rí yìí. Ẹ wo, èmi ń lọ o. Ẹ tiẹ̀ fẹ́ nǹkan tó dáa fún yàn. Wọ́n nìyẹn. Máa lọ bá. Káàárọ̀ o. Kí leléyìí? Gbà, ìwọ ló ní òdòdó yìí. Ṣé wàá gbà á pẹ̀lú ìfẹ́? Ní kíni? Ó bí arábìnrin ṣe bó ṣe rí, ó burẹ́wà. Kí leléyìí? Ó dàbí bèbí. Ojú ẹ̀ ò tiẹ̀ ṣe é wò rárá. Má súnmọ́ mi o, èmi kẹ̀. Mi lè súnmọ́ ẹ rárá. Kí leléyìí? Lọ́kọ́ bá ṣe ń múra, ṣó ti gbọ́? Ó burẹ́wà jù. Ẹ ṣáà ń fi mí ṣeré ni. Irú eré wo nìyẹn náà? Kí ló ń sọ gangan? Kí nìkan náà tó sọ? Ṣé ó jọ pàṣẹrẹ ń bí yìí? Ìwọ wo rẹ bó ṣe rí? Ó burẹ́wà jù. Kúrò wájú. Kúrò. Kílódé tí mí? Ṣáwọn lè fi mí rẹ́rìn ni. Èèyàn kọ́lọ́kọ́ ló wà lẹ́yìn tó rà rèé. Ayé mi o. Tọ́lẹ́tì àwọn ọkùnrin lélẹ̀. Ọmọ ẹ̀ kí ló tó sunkún? Ọkùnrin tí mo fẹ́ràn ó fi mí ṣẹlẹ́yà aṣọ ní gbogbo ènìyàn, ó tún tì mí ṣubú. Ó ti kọ́ ilé gbogbo ẹ̀yìn bọ́bí tó ti tì mí. Má ké torí ọkùnrin. Ṣé ọkùnrin tó ti ẹ̀mọ́ tó ń ṣe wọ́n yẹn ni? Àwọn ló máa rẹwà jù nílé ẹ̀kọ́ wa. Fẹ́ kí ló sọ? Bẹ́ẹ̀ ni. Bí ìyẹn máa ṣe ń ṣe pẹ̀lú gbogbo obìnrin yẹn, má ké torí ẹ̀jọ́.
wo Instagram ohun àti obìnrin ni ọkọ obìnrin lélẹ́yìí. Ó sì rẹwà lọ́pọ̀lọpọ̀. Ó yá dìde, ó ti tó. Bóyá kí n tiẹ̀ farabalẹ̀ kí n yé kún ọ lẹ́gàn ọ̀sẹ̀ lẹ́yìn gbogbo ohun tó ṣe fún mi tán. Bẹ́ẹ̀ ni kó tó yẹ kó ṣe gangan ló ṣe ń sọ yẹn. Wá sí ọ̀dọ̀ wa lálẹ́ kó wá sùn. A máa sọ ọ́ di arẹwà obìnrin, a sì máa kọ́ ọ bó ṣe múra. Ṣé lóòótọ́ pé mo lè rẹwà bíi ti yín? Bẹ́ẹ̀ ni ìyín ò lè. Inú mi á dùn tí bá lè rẹwà bẹ́ẹ̀ ṣe rẹwà yìí o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ṣàfẹ́rí mi. Fún mi ní orúkọ tó lò lórí ayélujára, jẹ́ kí n tẹ àtẹ̀jíṣẹ́ fún ẹ. Òun lélẹ́yìí. Okay, ó ti dà. Dora. Ó yẹ kí n ti mọ̀ pé irú ọkùnrin tó rẹwà bẹ́yẹn kò lè rí tèmi rò. Ṣùgbọ́n kí ni nǹkan tó ṣe mí gangan? Mo sì bára mi sọ̀rọ̀ o pé bóyá ti ẹ̀gbá tèmi ọkùnrin tó rẹwà jù nílé ẹ̀kọ́ wa. Mo kórìíra ara mi. Ṣé wọ́n wá jọ Dora ni? Wọ́n tún ti bẹ̀rẹ̀ tiẹ̀. Yálà kó tiẹ̀ tu yàn nínú. Ó tún dákùn tó ṣèyàn. Èmi yóò dá rárá. Ó ní Dora. Dora. Mo kórìíra ẹ̀gbọ́n mi. Mo sì kórìíra ilé ayé tí mò ń gbé yìí jùlọ. Jẹ́ kí wọ́n máa lọ sílé àwọn arábìnrin. Ó dàbí ẹni wípé mo jọ Dora yìí lóòótọ́. Inú mi á dùn táwọn arábìnrin bá lè ràn mí lọ́wọ́. Mo ti débí. Ó yá. Ọ̀rẹ́, ó yá máa bọ̀. Méjèèjì ẹ rẹwà lóòótọ́. Ẹ rẹwà. Ó yá jẹ́ ká máa lọ sí yàrá òkè. Ó dà pé ó yẹ̀ mí wò ni ó ń yẹ̀ mí wò. Sórí ohun tó kùn sójú yìí kò dáa, kò tiẹ̀ bá wò ẹ mu. Ẹ má bínú, orí ẹ̀rọ ayélujára ni mo ti rí. Ọkàn ìbàlẹ̀ á máa kọ́ ọ, ṣó ti gbọ́? Wàá sì mọ̀ ọ́. Ókè, ó rà pé mo ti mẹ́ni tó tẹ̀lé. Ó yá, a ti tún ojú ẹ ṣe tán. Ó yá jẹ́ ká wò. Mo rẹwà lóòótọ́. Ṣé o rí bí ojú ẹ ṣe dára láṣepò òkun nǹkan púpọ̀ sójú? Ohun tó kọ̀ nílò ní eléyìí àti eléyìí, ṣó ti gbọ́? Ó rẹwà. Ṣùgbọ́n ta ló tiẹ̀ gé irun ẹ kéré báyìí? Ẹ̀gbọ́n mi ni o, bó ṣe máa ń bá mi gé nìyẹn. Ẹ̀gbọ́n ẹ̀ yìí gan pàápàá. Jẹ́ kí n bẹ́ẹ̀ wá irun tá a máa fi kún. Ṣojú mi náà ni. Ó yá jẹ́ ká bẹ́ẹ̀ fi sí i. Ó yá wò ká wò. Gbogbo ènìyàn ló ń wá irun tí ò ṣe tiwọn. Irun yìí gùn ó jẹ́ kí n dàbí ọmọ ọba. Eléyìí dá ṣùgbọ́n ó kọ orun kan tá a máa ṣe. Jẹ́ ká fa irun ojú ẹ̀ iná. Àṣé wàá fi irun ojú mi sí. Ni mo rẹwà báyìí. Ṣé mi náà lélẹ́yìí? Kí lélẹ́yìí? A nílò láti bẹ́ẹ̀ fi gbígbá o kó lè dúró dáadáa. Kí ló fẹ́ fi igi ṣe? Kí ni? Mo mà ti dúró, mo ti nà dáadáa. Máa fún ẹ lọ́wọ́ aṣọ mi tó máa wọ̀, ṣó ti gbọ́? Ó yá ẹja lọ sùn ilẹ̀ tí ń ṣú. Ẹ ní sùúrù, ó kun èékánná. Ó yá àkókò tó láti sùn. Ó dáa, a máa ríra ní ọjọ́ Monday, ó dàbọ̀. Gba àwọn aṣọ yìí àti ẹ̀gbà ọrùn, ṣùgbọ́n wá fún mi lówó kékeré o. Ó ṣe gan ni. Mo ti ráṣọ tí màá wọ̀ lọ sílé ẹ̀kọ́ níjọ́ Monday. Ẹ ṣe gan ni o. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Ọ̀rọ̀ náà pọ̀. Ṣé lóòótọ́ ni? Mo ní àwọn ọ̀rẹ́ tuntun kan. Ṣé onídán ni wọ́n ṣe é báyìí? Rárá o. Ló rẹwà báyìí. Ẹ ṣe gan ni o. Ọpẹ́lọpẹ́ ẹ̀yin méjèèjì. Bí mo tiẹ̀ ṣe wà yìí, mi tiẹ̀ rí ti jẹ́ kiri mọ́ wọn. Iṣẹ́ láwọn ọ̀rẹ́ tó máa kọ́ mi bó ṣe múra. Ló bá tán,
Nǹkan táwọn ọkùnrin mọ̀ láti ṣe ni pé kó máa fi mí ṣẹlẹ́yà. Tòótọ́ ni. Aago, ó yẹ já máa lọ. Ibí ni yàrá ìkẹ́kọ̀ọ́ tèmi wà. A máa ríra tá a bá ṣe tán. Ó dàbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára Instagram mi. Orí mi ò, ọmọ ìkórè. Hi, oh fine. Ṣé wàá tẹ̀lé mi jáde tá a bá ṣe tán? Èmi ò mọ̀ nípa yẹn o. Jẹ́ kí n fún ẹ ìwọ ọmọbìnrin yìí. Irú ìyàwó ni tẹ̀ yìí. Mi tẹ̀lé gbàgbọ́ pé mo fẹ́ràn ẹ rí. Mi ò tí ì dáríjì ẹ fóhun tó ṣe fún mi tẹ́lẹ̀ tó fi mí ṣẹlẹ́yà ìṣojú gbogbo ènìyàn. Ṣé wọ nìyẹn? Èmi ni. Ṣé lóòótọ́? Má bínú mi mọ̀ kọ́. Ó máa ń ké. Kí ló ń ṣe lẹ́yìn? Èmi ò tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. Ọmọkùnrin, ó tún ti tẹ́ rẹ̀ ṣá. Ní ìsìn tí mo tún wà wò dáadáa gan, ṣe ló dàbí ẹni wípé kò tiẹ̀ wáyìn bí mo ṣe lérò. Kúrò wájú mi jọ. Ọ̀gbẹ́ni Veronica ńkọ́? Ẹ tiẹ̀ má sọ̀rọ̀ pa ìyẹn. Mi tiẹ̀ mọ̀ bí tí gbogbo ènìyàn nílé ẹ̀kọ́ yìí ṣe mọ̀ ẹ́ gan. Ó tiẹ̀ wá. Mi ò ṣe kí ni. Mi tiẹ̀ fẹ́ rárá. Ó tí mọ̀ mí. Kí ni? Ní kí ni? Ṣé wọ́n wá rẹwà ni? Èmi ti kúrò bí o. Kò tí ì tán ìwọ ọmọbìnrin, mi tí ì ṣetán pẹ̀lú ẹ. Ọmọ ló rẹwà báyìí. Ó dẹjọ́. Ìwọ kọ́ ló ń fi mí rẹ́rìn jọ yẹn. Ìwọ kọ́ ni tó ń pè mí ní Dora. Àbí ìwọ kọ́? Má bínú mi mọ́mọ́. Má bínú. Kúrò wájú mi jọ. Kí ló ṣe nínú tọ́lẹ̀tì àwọn obìnrin? Ìwọ rò pé o lè kọ̀ mí sílẹ̀, ó rò pé o lè fi mí ṣẹlẹ́yà. Ní kí ni? Kúrò lọ́nà jọ. Yé! Ọmọkùnrin yìí kò gbádùn rárá o. Ẹ jọ̀ọ́, mo fẹ́ fi ẹjọ́ ọmọkùnrin sùn yìí. Ṣé ló tẹ̀lé mi wọnú tọ́lẹ̀tì àwọn obìnrin? Jẹ́ kí n wò, jẹ́ kí tún ní o. Òun náà tún ni. Ṣó máa ń ṣe ni? Bó ṣe máa ń ṣe gan-an nìyẹn.